Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ṣé dáadáa la bá lé ọ̀dẹ̀ ọ̀dùn bí? Ẹ lọ́wọ́ yìí mẹ́wàá ń ṣẹlẹ̀ ń Júníọ̀ ẹnì kan ló mọ̀. Gbogbo ẹ̀yin ọ̀tá Sunday Ìgbòho, ẹ̀yin ọ̀tá Sunday Ìgbòho ẹ yá tètè tọwọ́ ọmọ yín, ẹ tọwọ́ ọmọ yín baṣọ o. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí, àwọn oníṣẹ̀ṣe, àwọn kìrìsìtẹ́nì, àwọn mùsùlùmí, wọ́n ti ní ẹnikẹ́ni tó bá porí Sunday Ìgbòho níbi orí ẹ̀ ló máa lọ o. Bẹ́ẹ̀ ni, orí ẹ̀ ló máa padà sí. Gẹ́gẹ́ bí ó ti ṣe ń lọ, àfáà tẹ́ ẹ̀ ń rojú ẹ̀ yìí ó tún ti jáde. Òun náà ní pé lọ́wọ́ yìí pé òun rí Ìbà Gani Adams àtàwọn ọmọlẹ́yìn ẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí í sọ oríṣiríṣi ọ̀rọ̀ ìsọkúsọ nípa olóyè Sunday Ìgbòho. Ó ṣẹ́ ìpè, ó ní ẹ wo àrígi ṣẹ́gi lọ̀rọ̀ yín o. In fact, àfáà yìí ò fi ṣeré rárá. Ó ní àrígi ṣẹ́gi ni ọ̀rọ̀ yín. Ṣé Gani Adams, kí ni olóyè Sunday Ìgbòho ṣe fún wa àti àwọn bọ́ìsì ẹ? Pé tó o bá mọ nǹkan tó dáa fún ẹ, má fi ọ̀rọ̀ ẹni má fi ṣeré rárá. Kábíyèsí Elédùmarè. Ṣé rí, ẹ mọ̀ pé ojoojúmọ́ làwa máa ń pariwo yìí. Who Jah bless no man curse, òun lọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho. Elédùmarè ti gbéga, then ẹ gbà fún now, àbí? Wọ́n ní ẹni tí Elédùmarè bá gbé sókè ẹ gbà fún. Oríṣiríṣi ọ̀rọ̀ láti gbọ́. Wọ́n ní gbogbo àwọn ọ̀tá Sunday Ìgbòho wọ́n máa jẹ́ ìpè Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, bí Olúwa ti ń bẹ, bí ẹ̀mí rẹ̀ sì ń wà. Àmín, ṣe ń gbọ́ṣẹ́. Ààrẹ Gani Adams, advice táwa máa fún yín ni wípé ẹ gbà fún olóyè Sunday Ìgbòho. Kò bá anybody do anything o. Bẹ́ẹ̀ ni, olóyè Sunday Ìgbòho kò bá anybody jà, kò bá anybody drag anything. Kí ló wá dé tó fi jẹ́ pé ẹ ṣáà ń wá fault àtàmọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kan sára sí àfáà yìí. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kan sára sí wọn. Gẹ́gẹ́ bí David Ajayi bóun náà ti ṣe sọ, ó ní ẹ ṣeun àfáà, ọ̀rọ̀ àwọn OPC ó ti sú wa ní ilẹ̀ Yorùbá. OPC ọlọ́tẹ̀ ní gbogbo wọn. Ṣẹ́yìn náà ń gbọ́ṣẹ́, ó mà ṣe o. Gẹ́gẹ́ bí àwa ti ṣe máa ń sọ, ìwọ tó bá fẹ́ kí ohun rere kó jẹ́ tiẹ̀, ìwọ náà bá ẹni tó ń yọ̀ bá wọn yọ̀ now. Ẹni tí inú ẹ̀ bá ń dùn bá wọn yọ̀. Tẹ bá dẹ̀ ronú sí kinní dáadáa, ẹ rí i pé olóyè Sunday Ìgbòho tẹ rí yẹn kò jà fún rẹ̀ nìkan o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ni olóyè Sunday Ìgbòho ń jà fún. Àbí èèyàn mélòó ló jẹ́ pé ló lè ní irú nǹkan tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Ìgbòho ló lè ṣẹlẹ̀ sí, tó máa wá láti odidi Germany lọ́hùn. Ẹni tó ti lọ sí Germany tó yẹ pé Ọlọ́run ti bá ṣe, wọ́n release ẹ̀ pó dáa o, máa lọ ṣùgbọ́n má wọ Nàìjíríà, lọ gbádùn ara ẹ ní ìlú náà, ṣáà má wọ Nàìjíríà. Ṣùgbọ́n ọlá wípé Ọlọ́run fi rán olóyè Sunday Ìgbòho ni. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Ọlá pé Ọlọ́run fi rán ni. Ó wò pé àláyé ìlú Germany kò ṣe ibi tọ́lọ́run rán mi, Nàìjíríà lọ́lọ́run rán mi sẹ́, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Bàbá yìí ṣáà wá oríṣiríṣi ọ̀nà láti padà wá. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Bẹ́ẹ̀ ni, ó wá oríṣiríṣi ọ̀nà pé láyé mo gbọ́dọ̀ padà wá sí orílẹ̀-èdè mi nítorí pé ibi tí Ọlọ́run rán mi ni. Gbogbo yẹn gan ló yẹ kí gbogbo yín máa rò pé ẹ dúró náà o. Eléyìí ọ̀gbẹ́ni yóò ń ṣèyàn lásán náà. Ọ̀gbẹ́ni yóò ń ṣèyàn lásán. Odidi ẹni tó ní everything, ó lówó, kò ń ṣe pé akúṣẹ̀ èèyàn ni. Ó dẹ̀ sacrifice everything because of àwọn ọmọ Yorùbá. Yet àwọn kan wọ́n dẹ̀ tún wá, wọ́n wò pé bọ̀bọ́ yìí nǹkan tó ń ṣe yìí kò ń ṣe nǹkan tí ó tọ̀nà. Ẹni tó jẹ́ pé ó sacrifice everything pé okay no,
I want my people to be happy. Àwọn kan dẹ̀ wà níbì kan wọ́n dẹ̀ ní pé láyé we don't want it to be like this, pé bọ̀bọ̀ yẹ pé ń gbéraga. Ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń wo bó ṣe ń lọ ṣé olóyè Sunday Igboho gbéraga ni? Ìdí rèé lára nǹkan tí àáfàá yìí tí gbogbo wọn rí àwọn oníṣẹ̀ṣe àwọn pásítọ̀ oríṣiríṣi everybody jáde pé no bọ̀bọ̀ yìí kò ṣẹ̀yìn náà. The next thing bóyá ìbẹ̀rẹ̀ sí ní ṣẹ́ ìpè padà fún wọn nípa àrígi ṣẹ́gi ni òpó orí wọn lọ́ máa fi kó abẹ́ rí nǹkan bí pé orí wọn lọ́ máa fi kó. Ẹ̀yin gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state lẹ́nu ijọ́ mẹ́ta ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń pariwo pé olóyè Sunday Igboho ṣe gbá ó ṣàwo mélòó nù wọn abẹ́ rí bí mélòó nù wọn ló jáde pé òkè o gbogbo àwọn tí wọ́n ń jí gbé yìí o pé kí n tẹ̀ wá assist wọn ààrẹ anybody now kò sí anybody tó jáde nínú yín ẹni tó tún jáde ẹ̀ tún bu kí lẹ fẹ́. That's exactly what we are talking about. Then what do you want? Jáde ìyà ń jẹ àwọn ọmọ èèyàn àbí ipò tán fi yín sí story lẹ́kàn fi ń sọ fàájì lẹ fi ipò yẹn ṣe. At the end of the day ẹni tó lọ́n fi rán jáde pé no àwọn èèyàn mi ò gbọ́dọ̀ máa jìyà báyìí now. No, we can no longer continue like this. Ẹni ẹ̀dẹ̀ jáde he sacrificed a lot of things. Mélòó nu yín ni ìyàwó yín tí irú kan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ sí tí ìyàwó yín ò ní mú yín mọ́lẹ̀ pé láyé má lọ mọ́. But because Ọlọ́run mọ irú èèyàn tí olóyè Sunday Igboho jẹ́ ó dẹ̀ fún ní irú ìyàwó tó máa understand ẹ̀. He allowed him to go because ìyàwó ẹ̀ gan ti mọ̀ pé nothing wey they wan do kò sí nǹkan tí àwọn ọ̀tá fẹ́ ṣe they can never win olóyè Sunday Igboho. So exactly nǹkan tá à ń sọ nìyẹn. Divine wife lọ́lọ́run gbé fún olóyè Sunday Igboho in case tẹ́ ẹ bá mọ̀ láìpẹ́ ni àwọn kan jáde kan compare they were comparing irú ẹkùn tí olóyè Sunday Igboho dálẹ̀ pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn láàrin ara wọn náà ló ń bára wọn jiyàn pé irọ́ ó lè fi àmọ̀tẹ́kùn wé irú ẹkùn ó dẹ̀ lè fi Nigerian army wé irú ẹkùn. At the end of the day wọ́n jẹ́ ká mọ̀ wípé irú ẹkùn tẹ́ ẹ̀ rí yẹn ó ju Nigerian army lọ sìn ó ju àwọn Nigerian police lọ because even ọ̀rọ̀ mi ò yé yín irú ẹkùn tẹ́ ẹ̀ rí yẹn olóyè Sunday Igboho ló dálẹ̀. Wọ́n ń jiyàn láàrin ara wọn wọ́n ní ṣe ti rí àwọn ìjọba Nàìjíríà àwọn ọmọ ológun lè fi wé irú ẹkùn dẹ̀ lè fi àmọ̀tẹ́kùn wé irú ẹkùn. At the end of the day lẹ́yìn ìgbà tí wọ́n analyse ẹ̀ everybody was like what tó tọ́ mà ní. Dẹ̀ kí ni analysis wọn wọ́n ní àwọn ọmọ ológun Nàìjíríà tẹ́ ẹ̀ rí yẹn wọ́n ti da àwọn bókobòko sáàrin wọn. Ìdí tẹ́ fi máa rí wípé àwọn ọ̀gá àwọn bókobòko tán máa jáde tán máa ní pé gbogbo àwọn Nigerian army yẹn pé gbogbo àwọn boys tó wà nínú Nigerian army pé boys òun ni wọ́n gbogbo àná láti gbọ́ tí Machala yẹn sọ ó ní gbogbo àwọn boys òun ló wà nínú Nigerian army. Ìdí tẹ́ fi máa rí pé wọ́n kàn ń já àwọn ọ̀gá àwọn sójà gbé anyhow because informat wọ́n ti sọ pé ibà ló ń bọ̀ wọn ibà ló máa gbà ọ́ ẹ̀rí pé ó wà risky. Then àmọ̀tẹ́kùn àwọn ìjọba Nàìjíríà àwọn náà lọ dálẹ̀ kò sí kí saboteur má wo àárín wọn ṣùgbọ́n irú ẹkùn wọn ò bí ẹkú àwọn alálẹ̀ abàtì ẹ jẹ́ níbo ló ti fẹ́ wá ìwọ Fúlàní olóyè Sunday Igboho nìyẹn. Ìdí táwọn Fúlàní ṣe ń parọ́ pé ọmọ làwọn lé olóyè Sunday Igboho nàyìn we fear òun nìkan ló bẹ̀rù we no fear Nigerian army. Gbogbo iná lè ti rí fídíò yẹn tí Fúlàní yẹn sọ because ó mọ àṣírí tó wà nínú àwọn nǹkan tó ń lọ yìí àfi kí Elédùmarè ṣọ́ wa ni. So nǹkan tá à ń sọ sí pé who ja bless no man should curse. Ọlọ́run ti gbé olóyè Sunday Igboho ga ẹ má dìtẹ̀ nìyí ẹ máa gbàdúrà fún prayer for olóyè Sunday Igboho kí Olúwa kó túbọ̀ máa fún wọn ní ìmọ̀ òye àti agbára láti continue láti lè achieve orílẹ̀-èdè yìí fún wa. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ pọ̀ tó yẹ pé a fẹ́ sọ ṣùgbọ́n ṣókí lọ́bẹ̀ oge ní rí jù báyìí lọ lórí ilé ẹ̀yẹ̀ yọ̀ wá a ó máa bẹ ọbẹ̀ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ abẹnáwó ẹni tó bá lá má bọ̀
òun là ní dé bá. Kélédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.